Ìbà lọ́wọ́ Ọlọ́run ọba mi ètò àrí ìró àlà ọba ẹ̀mí ajípọ̀jọ́ kúdà ọba tíjẹ́ kó yẹ ní òyíkìyíkì mi ọba ètò à. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àjùlọ ọba ègbè lẹ́yìn ẹni àdálóró. Òun náà la gbójúlé lórí ètò tòní. Adájọ́ ọjọ́ pé adájọ́ ọjọ́ kò báyìí. Ọjọ́ àjùbà náà la rántí àdá. Ọjọ́ ogun bá lè báyìí náà la rántí akọni ọmọ. Ọmọ lójú Olódùmarè yìí rèé akọni ọmọ. Àtúndé sọ̀rọ̀ tó tèní kọ́nà ọba mi ìlú àkó fún wa ṣe. Olúkúbà ní mọ bí àdó. Ajá mi hánra mi. Àgbẹ̀ dúdú orí ìtẹ́. Ẹ̀yin àgbààgbà àti ìbálẹ̀ òtún fẹ́ ti wá lẹ́yìn lórí ètò yìí. Èmi ọmọ yín ló tún dé sórí ètò ọmọ lójú Olódùmarè náà ní ti gbogbo ẹ̀yin mọ̀ bí ẹni mowó. Èmi ọmọ yín jẹ̀ṣà àṣèlú nílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àti ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọlóbì kan wọ́wọ́ tiriwọ́ ọmọlóbì kan wọ̀wọ́ tiriwọ́. Ẹ káàbọ̀ sórí ètò àǹtí mi alọ́ Táíwò Abùgàn màmá pásítọ̀ lọ́hùn. Monte Carlo Gbénga láti Spain lọ́hùn ẹ káàbọ̀ sórí ètò. Adéníkẹ́ Orímọládé ẹ káàbọ̀ sórí ètò. Ireni Tèmi SD Adéfẹ́mi ẹ káàbọ̀ sórí ètò. Jesus na you be your God, any other God na so yeah. Ológun Kevin ọ̀rẹ́ mi ọ̀wọ́n láti Dubai lọ́hùn káàbọ̀ sórí ètò. Any other God na so yeah. Every other God na so yeah.
Joseph Olúwafẹ́mi ẹ káàbọ̀ sórí ètò. Princess Fat èèyàn tèmi ní United Kingdom lọ́hùn ẹ káàbọ̀ sórí ètò yìí. Boronkeji Dami Oyeniran ẹ kú ọjọ́ òbí àná ẹ̀mí ó ṣọ̀pọ̀ rẹ̀. For Jesus is in control. He's in control. Master Jesus is in control. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọjọ́ mẹ́jọ náà la máa mú ètò ìwá sí etí ìgbọ̀yìn. Ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí. Lórí ètò yìí náà láti máa ń ṣíra wa létí pẹ̀lú ọ̀rọ̀ lóríṣiríṣi. Ẹ mọ̀ pé ibi tá a bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ dùndún àti omele. Nǹkan tá a fẹ́ ṣe ń bẹ̀ ti kọjá májì á gbọ́. Ṣé ẹ mọ̀ pé gbẹ́nàgbẹ́nà kan ò lè gbẹ́ ènìyàn nítorí pé inú náà báyìí náà lèèyàn wà. Ìwọ tó mú Dáfídì ọba. Abínibí ó yàtọ̀ sí ability. Tó mú lọ sáàfin. A ṣe fàájì díẹ̀ lórí ètò tòní kí n tó mọ̀rọ̀ sí tì wá. Lọ sórí sun ayé mi. Gbogbo yín ni mo kí mi ò lólódì ẹnì kankan. Ìgbé ayé mi lé ní ìtumọ̀. Òní Abímbọ́lá Olúrántí ẹ káàbọ̀ sórí ètò. Ìgbé ayé mi lé ní ìtumọ̀. Sí mi bàbá. Ìmú báyìí lónìí kánbó àgbọ̀nsalẹ̀ lónìí háwù háwù. Mi kúrò lágìjù ayé. Ṣé ẹ mọ̀ wípé àjànàkú kọjá báyìí mo rí nǹkan fìrí bá a bá rí ni ká sọ pé a rí rí. Ọlọ́run ọba ló ń fún wa ṣe náà lórí ètò yìí. Ọlọ́run ọba ló fọ̀rọ̀ sí wa lẹ́nu tó ní ká mọ́ ọ sọ́ lọ. Ẹlòmíràn Ọlọ́run ọba mi ìlú àforíran. Ẹlòmíràn ọ̀rọ̀ sísọ báyìí náà lọ́lọ́run ọba mi fi ràn. Joseph Olúwafẹ́mi mo kí yín mi ò lólódì ẹnìkan. Ṣé ẹ mọ̀ pé ọjọ́ tọ́lọ́run ọba mi ìdùá ti bí oníkálukú? Ọjọ́ tọ́lọ́run ọba mi ìdùá ti dá oníkálukú. Ló ti yan àyànmọ́ rẹ̀ mọ́ wípé kí ni ó jẹ́ nílé ayé yìí. Bọ́ọ̀ ní ṣe rí ọ̀la ò lè rí bẹ́ẹ̀ ló ń babaláwo tó fi ń dáfá lójoojúmọ́. Ìsàlẹ̀ ti sún mi sẹ́, Ọlọ́run ayé ń bẹ ló. Yínká Ayéfẹ́lẹ́ ń gbọ́ yẹn. Ìsàlẹ̀ ti sún mi. Nínú àwo rẹ̀ tó pè ní aspiration. Ọlọ́run ọba ni kó gbà fẹ́ da ọmọ ènìyàn. Ìsàlẹ̀ gan sún èmi gan. Kó wá mèmí gan lọ síbi gíga. Káyé pariwo kò sí. Ọlọ́run ọba mi ètò àkómú gbogbo wa lọ sókè. Ìsàlẹ̀ ti sún mi sẹ́ fún kẹ́mi. Àlétí tẹ fi ń gbọ́ mi ò ní di. Ọlọ́run jọ ìsàlẹ̀. Bẹ́ẹ̀ lójú tẹ̀sí mi ń wò mí náà ò ní fọ́ pẹ̀lú àṣẹ ọba mi ètò. Ayé ń bẹ lókè. Ẹ ṣàmì kẹgbẹ́tọ̀ àdúrà mi. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní kọ̀bọ sàmì lọ́jọ́ sí ó ṣe fáàrí? Nígbà tán ṣàdúrà fọ́bọ lọ́jọ́ sí ó ṣe fáàrí. Oṣù dídùn oṣù olómi ṣòro àbẹ́ẹ̀mọ̀. Ẹ ṣàmì kẹgbẹ́tọ̀ àdúrà mi. Àti iṣẹ́ ọ̀sán òru jẹ́ kó tó mi ṣàyè títí ìdọ̀jọ́ ayọ̀ mọ́. Níní owó ẹ̀dá ṣe bí kádàrá ni, àìní owó ẹ̀dá ṣe bí kádàrá ni. Kọ́nù ọba mi jẹ́ kí iṣẹ́ owó ọ̀mí náà kó tó mi jẹ. Iṣẹ́ ọ̀sán tèmi náà kó tó mi jẹ o. Gbogbo yìí ni mo kí pátápátá iṣẹ́ ọwọ́ wa yóò tó wa jẹ pẹ̀lú àṣẹ ìdùn àmà. Gbogbo iṣẹ́ tèmi bá ṣe láyé kí n jèrè rẹ̀ náà ni. Kì
í ṣàdúrà táwọn kan lè ṣàmì rẹ̀. bá mi wá solution sí i. àmọ́ gbogbo iṣẹ́ tá a bá fọwọ́ ara wa ṣe kọ́lọ̀ ń já jèrè rẹ̀ náà ni. wá bá mi gbọ́rọ̀ mi. ṣé ẹ mọ̀ wípé ọwọ́ tó bá ṣẹ̀kù sí náà ní í jẹ́. wá bá mi gbọ́rọ̀ mi o. wá bá mi gbọ́rọ̀ mi. ẹ ṣeun yabnu starsis láti Philippines lọ́hùn-ún ara àwọn alátìlẹ́yìn wa náà ní ẹ káàbọ̀ sórí ètò. ẹni bá ro kúrò mi o. Princess Fat àwọn ni mo ṣàmì tó ń sán bí àrá ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ni. má ṣe pè mọ́ mẹ́rin má ṣe pè rárá ìṣàfọwọ́ mi lẹ́rọ ọlọ́run ajá. wọ́n ní ọlọ́run ọba òkè ti jà fún wa àbẹ́ẹ̀ mọ̀ ní kílẹ̀ tún wá. ìṣàfọwọ́ mi lẹ́rọ ọlọ́run. ṣèbí tọ́lọ́ ọba mi ìdùn abá ti gbèjà ẹ̀dá kí lolúwa rẹ̀ tún wá. ọ̀tá ìbáyọ̀wọ̀ ọlọ́run ọba mi ni ò jẹ́. ọ̀kẹ́rẹ́ korí ìrókò ojú ọdẹ wá dá. ọlọ́run ti ní ọdẹ òun náà kọ́ ló lọ́kẹ́rẹ́ náà ni. ẹni bá ro kúrò mi láyé ló bá ro kúrò mi láwà bí aláìsí. ẹni tó bá ro kúrò ẹ̀yìn tèmi á wà bí aláìsí ni yóò mọ̀ ṣe lásán ni ẹ sàmì àgbà. láwà bí aláìsí yóò máa ṣe lásán. wọ́n ní má má ṣe pè mọ́ mẹ́ra. èyí ò ń ṣèpè àyájọ́ ni. wọ́n ní má má ṣe pè mọ́ sẹ́. rárá o kì í ṣèpè ọ̀fọ̀ ni. ọ̀tá mi máa yọ̀ mí o. ọ̀tá mi máa yọ̀ mí. mo sọ ọmọ lọ́tà ìbáyọ̀wọ̀ ọlọ́run ọba mi náà ni ò jẹ́. ọ̀tá mi máa yọ̀ mí. ọ̀tá mi máa yọ̀ mí. paluda àárọ̀ kọ́ báyìí paluda làáràdá olórin wa Kọ̀létì Àyìnlá káwọn náà bá wa dá sétò yìí. ṣe rántí ilé tí mo tún gbé wọlé yìí. ṣe ẹ̀wọ̀n tó mo sọ mo láwa náà lálára àgbà yìí dá ọba mi ìdùà náà ló ń fún wa ṣe. bàbá tó dirí àfákùkọ tí a inú wa mọ bíi lékelèké níbẹ̀ bá rọ́wọ́ mi náà ò mọ bíi lékelèké. ẹ ṣeun àǹtí mi alọ́ àbùkọ̀ Táíwò màmá pásítọ̀ ijó yóyò ni àṣà yìí náà já sí lọ́hùn. tó kí ni mo fẹ́ sọ lórí ètò tèmi kí ni mo fẹ́ kí ẹ̀yin èèyàn wa kí a fi ṣàríkọ́gbọ́n lórí ètò tèmi. ibi tí mò ń lọ ò jìnnà àwọn ibi tí mo fẹ́ yà àwọn ọbẹ̀ náà ló pọ̀. kí la fẹ́ fi ṣíra wa létí lónìí kí la fẹ́ fi ṣe ọ̀rọ̀ ìṣítí tòní. sùúrù náà báyìí ni bàbá ìwà sùúrù. ẹ̀gbọ́n mi ọ̀wọ́n Sunday Adébòmí mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ mo ní kí lẹ fẹ́ kí ni ẹ̀yin èèyàn wa kí ni mo fẹ́ kẹ́ fi ṣàríkọ́gbọ́n lórí ètò tèmi kí la fẹ́ fi ṣíra wa létí àmọ́ kí n tó mọ lọ ná. ọjọ́ mẹ́jọ lètò yìí máa ń wáyé sí etí ìgbọ̀nyín. ọjọ́ ajé ọba tó ní kẹ́mi jẹ́. mo ní sùúrù ni mo fẹ́ sọ lórí ètò tèmi. sùúrù kí ni sùúrù. ọba tó ní kẹ́mi jẹ́. ọ̀dà akẹ́dà ọmọ ní sùúrù.
dákun ẹ fetí balẹ̀ kẹ́ ẹ gbọ́ mi. ẹ dákun ẹ fara yín balẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ sí ara wa létí lórí ètò yìí. Khadijat Gbémi Usman káàbọ̀ sórí ètò. Alájà mi ọ̀wọ́n. Láti bí 20 ọdún sẹ́yìn ni mo ti mọ nǹkan tí wọ́n ń pè ní sùúrù. Tẹ́mi òní èèyàn tèmi láti Maryland lọ́hùn káàbọ̀ sórí ètò. Tó mo ní sùúrù ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àkòrí ọ̀rọ̀ tèmi ni mo pè ní sùúrù. Ọ̀rọ̀ ìṣítí tè ní sùúrù. Ọ̀pọ̀lọpọ̀ yín ló mọ ohun tí wọ́n ń pè ní sùúrù. Bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ jẹ́ bàbá mi àti ìyá mi, ẹ̀gbọ́n mi àtàbúrò mi gbogbo wa náà ló mọ ohun tí ń jẹ́ sùúrù. Mo ní láti bí 20 ọdún sẹ́yìn ni mo ti mọ nǹkan tí wọ́n ń pè ní sùúrù. Nítorí láti kékeré mi wá n ò mọ nǹkan tí wọ́n ń pè ní sùúrù. Ṣùgbọ́n nísinsìnyí náà ni mo ti mọ tí wọ́n ń pè ní sùúrù. Bí ènìyàn bá ní sùúrù yóò rí ohun tí ó ń fẹ́. Ẹlòmíràn ti kọ àgbákò lórí ọ̀rọ̀ àìní sùúrù yìí. Ẹlòmíràn ti rán rẹ̀ lọ́sọ̀nà àrèmọ́bọ̀ lórí ọ̀rọ̀ tí a pè ní sùúrù. Bí ènìyàn bá ní sùúrù ohun tí ó tó yóò ṣẹ́kù lọ́jọ́ kan. Ṣèbí ọjọ́ tí ọba mi Èdùà tó dá wa sílé ayé ló ti dá kádàrá oníkálùkù mọ́. Ó dá kádàrá oníkálùkù mọ́. Àwọn mùsùlùmí á ní kádàrá àkàdìrè. Adé Fowókè Martin ṣe káàbọ̀ sórí ètò. Mo ní ọjọ́ tí a ti bí ẹ̀dá sílé ayé lọ́lọ́wọ́n ọba mi Èdùà ló ti yan kádàrá oníkálùkù mọ́. Ọjọ́ náà tí kò wá ti wálé ayé náà láti kọ àyànmọ́ oníkálùkù mọ́. Àbí kí n sọ wípé nígbà tí a ti wà léwe, àbí kí n sọ wípé nígbà tí a ti wà lọ́mọ ọwọ́, bóyá kí n sì sọ wípé nígbà tí a ti wà nínú oyún, àbí kí n sì sọ wípé nígbà tí bàbá àti ìyá wa tí wọ́n ti kọ́kọ́ sun oorun wa. Nígbà náà lọ́lọ́wọ́ ọba mi Èdùà tó ti dá oníkálùkù mọ́ àyànmọ́ tirẹ̀. Ìjọ yóò tó láfiwé, ọba òkè lọ́sọ̀lọ́ rẹ̀ ló fún wa ṣe. Ṣèbí àyànmọ́ oníkálùkù ó yàtọ̀. Àyànmọ́ tí oníkálùkù yàn wá sílé ayé ọ̀tọ̀ọ̀tọ̀ náà. Àní kádàrá oníkálùkù tá a gbé wá láti òde ọ̀run ó yàtọ̀ síra wọn. Ìyẹn náà ló fà á tí orí Táyé tó fi yàtọ̀ sí ti Kẹ́hìndé. Ìyẹn náà ló fà á tí orí Kẹ́hìndé tó fi yàtọ̀ sí ti Táyé. Ṣé ẹ mọ̀ wípé Táyé àti Kẹ́hìndé ọjọ́ kan náà bí àwọn méjèèjì. Nígbà tí Táyé jáde náà la Kẹ́hìndé náà jáde. Àmọ́ síbẹ̀síbẹ̀ kádàrá àwọn méjèèjì yàtọ̀ síra wọn. Sùúrù tákẹ́hìndé ni ló fi ní kí Táyé kó fi síwájú òun. Irọ́ ni pẹpẹ ń pa àjà lọ́rọ̀ ẹ̀rọ. Lóòótọ́ ni wọ́n bí àwọn méjèèjì náà lọ́jọ́ kan náà. Àmọ́ kádàrá wọn yàtọ̀ síra wọn. Yorùbá ní bòní ṣeré ọ̀la ò rí bẹ́ẹ̀ ló ń babaláwo tó fi ń dáfá lójoojúmọ́. Ọmọ bọ̀lọ̀ tó bá kọrù ẹ̀ wọ́n bá wọn. Lóńgẹ́ tèmi tọ́pẹ́ ẹ káàbọ̀ sórí ètò ọmọ bàbá mi ọ̀hún. Tààrà ti yá tòde lọ. Tààrà ti yá tòde lọ. Mujidat Àjíkẹ́ ẹ káàbọ̀ sórí ètò látọ̀dọ̀ Princess Fat mo rọ́wọ́ yín. Tó bí mo ṣe ń sọ lọ lórí ètò sùúrù náà ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣèbí sùúrù tá à ń sọ iná lárábìnrin kan ò ní náà. Kí ló ṣẹlẹ̀ sárábìnrin kí ni mo fẹ́ kẹ́ mọ̀ nípa arábìnrin yìí kí ni mo fẹ́ kẹ́ fi kọ́gbọ́n lórí ọ̀rọ̀ arábìnrin yìí ẹ mọ̀ bá mi ká.
tó arábìnrin kan bẹ o ó ṣègbè ìyàwó pẹ̀lú ọkọ rẹ̀ àmọ́ lẹ́yìn ìgbéyàwó wọ́n dúró fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ oṣù ọlọ́run ọba ò fún wọn ní èso ìgbéyàwó gbogbo wa náà ló mọ tí wọ́n ń pè ní èso ìgbéyàwó ọmọ ni Yorùbá ń pè bẹ́ẹ̀ kò sí àdúrà tí wọn ò gbà kò síbi tí wọn ò dé bẹ́ẹ̀ sì ni kò síbi tí wọn ò lọ. Monte Carlo Gbénga láti Spain náà wọ́n ní ká rí àwọn lẹ́yìn ètò ẹ ṣé mo dúpẹ́. tó arábìnrin tí mò ń sọ yìí ó wọ́ ọmọ fọ́pọ̀lọpọ̀ ọdún ó wọ́yún fọ́pọ̀lọpọ̀ ọdún àmọ́ ọlọ́run bá mi ìdùn àgòjogún fún ṣé ẹ mọ̀ wípé mo sọ lẹ́ẹ̀kan ní bó ṣe wọ́ bá mi ìdùn àní ṣọlá rẹ̀ bó bá wù wá ní kí ẹni kúkúrú kó ga bó bá wù wá ní kí ẹni kó ga ní kó kúrú bó bá wù ó lè sọ lọ́rọ̀ kó sọ di aláìní bó bá wà láìní bó bá wù ó lè sọ aláìní kó sọ́dọ̀ lọ́rọ̀ ọba mi àṣeyọ̀wù gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ pẹ̀lú ìtàn arábìnrin tí mò ń bá lọ yìí òun pẹ̀lú ọkọ rẹ̀ wọ́n fi ení kún ení wọ́n fi ọ̀kan wọ́n fi kejì wọ́n bá gbọ́dọ̀ adáhunṣe lọ nígbà tí wọ́n tọ́dọ̀ adáhunṣe wọ́n kẹ́jọ́ wọ́n rò adáhunṣe ní kí ló ṣẹlẹ̀ kí ni wọ́n bá wá ó lè dákun bàbá ó ló tó gún ọdún tí ó ní ó ṣe díẹ̀ tóun àti ọkọ òun tí wọ́n ti ń wọ́mọ àmọ́ tí wọ́n rí kí ló fà á kí ló ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ wo làwọn sọ lọ́wọ́n ọba èèyàn kan àlèṣe lọ́wọ́n ọba bí. mo tún pèlè eré olórin mọ́mọ́. tó nígbà tó yá àwọn bàbá yìí náà àwọn náà gbọ́ pẹ̀lẹ́ wọ́n gbé e sá. mo tún pèlè eré olórin mọ́mọ́ nọ́mbà ìyàtọ̀ ọmọ. wọ́n ní bọ́bá lè ní sùúrù wọ́n ní àwọn wo sóra wípé ọmọ ń bẹ lára rẹ̀ wọ́n ní àwọn bọ́bá lè ní sùúrù wọ́n ní láìpẹ́ láì jìnnà yóò fi ní ṣoyún o yóò sì fẹ̀yìn gbọ́mọ pọ̀n. ènìyàn mi o mo wá fẹ́ sọ. àmọ́ arábìnrin fárígá ó ní láàyò ó ní ó tilẹ̀ ti fẹ́ mọ́ di ìtìjú fóun láàrin àwọn ọ̀rẹ́ láàrin ẹbí ó ní láàrin ará láàrin ọ̀rẹ́ mo wá fẹ́ sọ̀tọ̀ kan. ó ní ọ̀rọ̀ ìkékeré yìí ọ̀rọ̀ tí bàbá mú kékeré yìí ó ló ti di rántó lórí ọ̀rọ̀ wípé wọn ò rọ́mọ bí náà ni. oníyàwó méjì olówó kò sí bímọ. ó ṣiṣẹ́ ó dà. tó láìpẹ́ láì jìnnà bàbá yìí ṣe nǹkan ó yẹ kó ṣe fún wọn o nígbà tárábìnrin náà ò lè ní sùúrù. dáhùn ṣe ó dàbí pé kò bọ́ sí. láìpẹ́ láì jìnnà àwọn ayé fún un lọ́mọ. kò bọ́ sí ó bá tẹlẹ́dùn mọ́ rẹ̀ lọ. ẹ wá gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ ó ní bọ́lá ọba bá tiẹ̀ fóun lọ́mọ ó ní bó tilẹ̀ jẹ́ wípé lẹ́yìn ọjọ́ díẹ̀ kọ́mọ náà sì fò sálẹ̀ kúkú ó ló tẹ̀hún lọ́rùn àmọ́ kí wọ́n sáà mọ̀ pé wọ́n pé orúkọ ìyá alágbájá kí wọ́n sáà pé wọ́n pé ìyá tàmẹ̀dò ó ti gbàgbé wípé ọlọ́run ọba àmì èdò àìṣe nǹkan tiẹ̀ kó mọ́ fàyè ọpẹ́ lẹ̀ gbogbo iṣẹ́ tọ́lọ́run ọba àmì bá ṣe dáradára náà ní í ṣe oore tọ́lọ́run ọba àmì ò bá ṣe tí ò ní fàyè ọpẹ́ lẹ̀ ọlọ́run ọba àmì ò ní ṣe ayé ní sórí ẹ̀dẹ́ fún ni ọlọ́run ọba àmì èdò ní sórí ẹ̀dẹ́ fún wa láìpẹ́ láì jìnnà bí mo ṣe ń sọ yìí arábìnrin náà wọ́n finú ṣoyún ó fẹ̀yìn gbọ́mọ tán. inú rẹ̀ dùn inú ọkọ rẹ̀ dùn. ó bá ṣàlàyé fẹ́lẹ́ dùmarè. àmọ́ kí ló wá ṣẹlẹ̀ oṣù kínní oṣù kejì. dùmarè níjọ́ tó ti dáhùn sáyé. oṣù kẹta oṣù kẹrin. òun lélẹ̀ oníṣègùn àmọ́ kò bọ́ sí. oṣù karùn-ún oṣù kẹfà mọ̀ pé. òun ò sì bímọ.
ẹ rí i pé evangelist chief commander Ebenezer Obey àwọn náà ń sọ̀tàn tiwọn náà lábẹ́lẹ̀. ìtàn àwọn méjèèjì ò jọra. Suuru tèmi ń sọ̀rọ̀ lé lórí òun náà làwọn náà ń sọ̀rọ̀ nípa rẹ̀. ọlọ́run ọba mi ìdọ̀ ọba elétí gbáròyé ni bẹ́ẹ̀ ni. ọmọ kékeré bá pé yóò dá a lóhùn, bàgbàlagbà bá pé yóò dá a lóhùn, bọ́kùnrin bá pé yóò dá a lóhùn, bọ́bìnrin bá sì pé náà bẹ́ẹ̀ náà ni ó dá a lóhùn. báwo èèyàn aláwọ̀ dúdú bá pé yóò dá wa lóhùn, báwọn aláwọ̀ funfun náà bá pé yóò dá wa lóhùn. bọ́rọ̀ ọlọ́run ọba mi ìdù àṣírí nù. ẹ mọ́ gbàgbé arábìnrin tí mò ń sọ nípa rẹ̀ láìpẹ́ láàjìnà ó lóyún, ó finú ṣoyún fẹ̀yìn gbọ́mọ. àmọ́ lẹ́yìn oṣù mẹ́sàn-án ó bímọ yìí wá sílé ayé o. wọ́n ṣèkó mọ bẹ́yàn ṣe ń ṣèkó mọ, gbogbo ohun tó yẹ kán ṣe lórí ọmọ náà ni wọ́n ṣe. ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní dàgbà. ọdún méjì, ọdún mẹ́ta, títí dórí 20 ọdún. bẹ́ẹ̀ ni ọba mi abetilu kára bí ajere. ẹ mọ́ gbàgbé bí mo ṣe ń sọ lọ, mo ní ọmọdébìnrin ó dàgbà, ọba adájọ́ gbé ìyàwó. ọlọ́mọkùnrin kan títí ń lé káàkiri pé òun ni ó fẹ́ nítorí pé ọlọ́run ọba mi sọmọ ẹ̀ náà lárẹwà. ó kálàyé ó ṣe fún gbọ́ èwo ló yẹ ká mú nínú owó pẹ̀lú ọmọ sùúrù bàbá ìwà. nígbà tó yá bí mo ṣe ń sọ lọ, ọmọ yìí tó ẹni tí ó rè ilé ọkọ, wọn bá dájọ́ ìgbéyàwó sọ́nà. àmọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní ayé ò ní fún ní nǹkan kí wọ́n mọ́ béèrè rẹ̀ padà. wọ́n máa fún ni lọ́mọ wọn fi gbòdìdí orí lọ́wọ́ ẹni. wéré ni ìyàwó ti dáhùn owó la máa mú. wọ́n ṣe kùrù kẹrẹ ọjọ́ ìgbéyàwó. apá nítorí kíni. aláṣọ raṣọ. ìyàwó níjà. wọ́n tẹ invitation. àwọn èèyàn lókè òkun gbogbo wọn wá. gbogbo àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀, ọ̀rẹ́ ìyá rẹ̀, gbogbo wọn péjú. wọ́n pèsè síbi ìgbéyàwó yìí. àmọ́ kí ló wá ṣẹlẹ̀? bí wọ́n ti ní kí wọ́n sọkọ àtìyàwó pọ̀ mọ́ra wọn kí wọ́n dọ̀kan, bẹ́ẹ̀ náà níyàwó bá fò sánlẹ̀ lọ́ba jọ́lọ̀ nípè. ariwo sọ abẹ́ẹ̀rí pé kan kí ẹsẹ̀ ìràgò. tó abẹ́ẹ̀rí pé kan kì í ṣe ràgó, ìyàwó bá fòṣánlẹ̀ ló bá kú o. ìdí ni pé ńgbà tí wọ́n ó ṣe gbogbo ìwádìí rẹ̀, wọ́n gbé lọ kábọ̀, wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn, àmọ́ ẹ̀pà ò bóró mọ́, aṣọ náà ò bọ́mọ́yẹ mọ́, ọmọ yẹn ti hùn rìn ò wọjà. ó tún pé ìyàwó kejì ọba kálàyé ó ṣe fún. mo tí ò sí àká ọ̀gá mi àtàtà ẹ̀ káàbọ̀ sórí ètò. pẹ̀lú ọmọ sùúrù. tó bí mo ṣe ń sọ lọ, mo ní sùúrù náà. sùúrù ó ṣe pàtàkì nínú ayé ẹ̀dá. ìyàwó kejì. ká tó wí ká tó fọ̀, arábìnrin jọlọ́hún nípè. nígbà tí wọ́n wádìí ọ̀rọ̀, wọ́n wá rí wípé ìyàwó náà ló fọwọ́ ra rẹ̀ ṣera rẹ̀ látàrí wípé kò ní sùúrù. ọmọ la máa mú ọmọ ní padà. wọ́n ní àwọn tó fún un lọ́mọ, ọjọ́ tí wọ́n dápà àwọn ògbọ́ ọmọ wọn padà náà ní ọjọ́ ìgbéyàwó rẹ̀, ọjọ́ tó bá bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan rí nílé ayé àbẹ́ẹ̀rí. ọlọ́run ọba mi èdò àìṣẹ̀lẹ̀ láabi kò ní jẹ́ kó ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa, ẹ ṣàmì kẹ́ gbé tó àdúrà mi. ọkọ tó dúpẹ́ lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni aya fúnni ní fìlà wá sì fò gbòdìdì orí lọ́wọ́ ẹni. ó kálàyé ó ṣe fún gbọ́ èwo ló yẹ ká mú.
ọ̀pọ̀lọpọ̀ ni ò lè ní sùúrù. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ipò tó wà ó jẹ́ ipò nira fún àmọ́ kò lè ní sùúrù dọ́lọ́run ọba mi Èdùà. Mo sọ lẹ́ẹ̀kan mo ní gbogbo tọ́lọ́run ọba mi dá dáradára ni bọ́mọ yín ṣe fò sánlẹ̀ tó kú náà nù o. tó bá mú àìkú léwe wàá pẹ́ láyé wàá dàgbàlagbà wàá tún darúgbó. ọgbọ́n tó dúpẹ́ lọ́wọ́ rẹ̀. tó ṣàmọ̀ wípé ọlọ́run ọba mi Èdùà ní fúnni lọ́mọ tí ò bá ní kalẹ̀. Ọlọ́run ọba mi Èdùà lọ́ba tí ń fúnni lọ́mọ tí ò wò ní dọjọ́ ogbó. Sùúrù báyìí ló dára ó yẹ ká ní sùúrù. àìkúléwé a ò gbọdọ̀ mújú kan lọ. Lẹ́ o ìwọ bọ̀dá tí mo fẹ́ bá sọ̀rọ̀ náà lóòótọ́ náà ló lọ sí ilé ìwé gíga. wọ́n bá kúlẹ̀ sí i wọ́n ní sùúrù ló dára láti. Lóòótọ́ ló lọ sí yunifásitì lóòótọ́ náà ló gboyè kẹ́kọ̀ọ́. màmá pẹ̀lú bàbá ẹ̀ wọ́n bá kúlẹ̀ sí i. Lóòótọ́ náà ló sìn rúùlù gẹ́gẹ́ bí wọ́n ti ń sìnjọba. Ṣùgbọ́n torí wípé o ò ríṣẹ́ o torí wípé kò sí owó tó fẹ́ fi jẹun. màmá ẹ̀ ó sọ pé lé. o torí wípé kò sí owó tó fi ṣe bí àwọn ẹgbẹ́ rẹ̀ ṣe ṣe. lòun máa mú. ọba àtàwọn babaláwo lọ ọ̀tàwọn àgbà lọ. ó ní kí wọ́n bọ̀ ó dọ́gbọ́n sí i. orú ọgbọ́n wo ni wọ́n fẹ́ dá sí fún ọ. torí wípé wọn náà fẹ́ jẹ́ èèyàn láyé. ó ní kí wọ́n bá wọn dọ́gbọ́n sí i. ìwọ náà fẹ́ gun ọkọ̀ bọ̀lọ̀jọ̀. ó fẹ́ gun ọkọ̀ bọ̀bìnì. ìwọ náà fẹ́ jẹ́ èèyàn láyé. bẹ́ẹ̀ ló sì fẹ́ bá wọn náwó lójú agbo. ó fẹ́ ṣe bí àwọn ẹgbẹ́ rẹ̀ ti ń ṣe. kí ló dé tọ́ lè ní sùúrù dọ́lọ́run ọba. ṣèbí dúró bí tó ti ń gbàdúrà dúró bí àwọn ibi tó dé náà ti ní ọmọ ní sùúrù. ìyàwó kejì àkọ́. Arẹwà Baltimore láfúnkì ẹ ṣé káàbọ̀ sórí ètò. ọlọ́run fẹ́ kọrin. tó ìwọ arákùnrin tí mò ń bá sọ̀rọ̀ náà tó ń gbọ́ mi lọ́wọ́. àmọ́. ó tọ àwọn àgbà lọ ní wọ́n fún wọn lówó oní gbogbo tó bá gbà láyè ló fẹ́ fi lówó. nígbà tó yá wọ́n ní ọlọ́rẹ̀ mú ìyá rẹ̀ wá ìyá tó bí ọ sáyé. lórí ọ̀rọ̀ pọ̀ fẹ́ lówó náà láì lè ní sùúrù. ìyá tó dẹ̀jẹ̀ ilé ọ lórí ìyá tó pọ̀n fóṣù mẹ́sàn-án ìyá tó lóyún rẹ̀ fódìdí oṣù mẹ́sàn-án. ìyá tó pọ̀n fọ́dún mẹ́ta. wọ́n gbàgbé wípé àyà rẹ̀ náà báyìí náà ló ti mọyàn tó fi dàgbà. wọ́n wá ní ọlọ́rẹ̀ mú wá kó o fi wá ṣoògùn owó. rántí wípé ẹ̀san ń bẹ lọ́jọ́ ìdájọ́ ẹlòmíràn ó jẹ́ pabambarìyà gidi. ṣé ẹ rí i pé olórin wa Ebenezer Obey kọ́mádà àwọn náà ní sùúrù náà ló dáa jù. wọ́n ní èwo ni káwọn mú nínú owó nínú ọmọ sùúrù àti àìkúléwé ní kẹ̀yìnkẹ̀yìn àwọn náà fàbọ̀ lórí sùúrù. tó ìwọ bọ̀dá tó fẹ́ ṣe oògùn owó rántí wípé ẹ̀san ń bọ̀. ó jẹ́ pátá pinra ìyà lọ́jọ́ ìdájọ́. wọ́n ní ọlọ́rẹ̀ mú ìyá rẹ̀ wá ìwọ náà fẹ́ gbégbá lé lórí. ó fẹ́ fi ìyá rẹ̀ ṣẹ́ṣọ́. bọ́ ọba wá lówó òun náà tán bó ló ṣe fẹ́ ná. àwọn wo ló fẹ́ náwó òun náà fún. nígbà tó díjọ kan. ọ̀pọ̀lọpọ̀ náà ló sì lówó òun náà tí wọ́n ná sílànà Ọlọ́run. olúwa ó sì mọ̀ dájú wípé sùúrù lọ̀rẹ́ mi ibikíbi tó bá rán lọ kó fẹ́ bá lọ kájọ. ṣèbí tó bá ní sùúrù Ọlọ́run ọba mi Èdùà yóò jogún owó fún ọ. bọ́ ọba ní sùúrù Ọlọ́run ọba mi yóò jogún ọlá fún ọ. bọ́ ọba ní sùúrù Ọlọ́run ọba mi yóò jogún àìkú baálẹ̀ ọ̀rọ̀ fún ọ. nígbà
bọ́ ọ bá ní sùúrù àìkúléwé yóò jẹ́ tì rẹ̀. ọlọ́run ọba mi ó gbàdúrà rẹ lọ́jọ́ kan. nílé ayé yìí sùúrù ló dára, sùúrù ló yẹ ká ní, sùúrù ló lè ṣe ohun gbogbo. òwe Yorùbá ní bójú bá farabalẹ̀ ó di dandan kó rí mú. ọ̀rọ̀ ìṣítí tòní náà rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a nà ní pàtàpàpà ni ẹ̀ ń bá ta sí lára ọmọ bínú. ọ̀rọ̀ ń bẹ́nu mi, ojú mi, ọ̀rọ̀ etí mi, ọ̀rọ̀ ara gbogbo ara mi, ọ̀rọ̀ ẹ̀mú mi, ọ̀rọ̀ ṣẹ́ ẹ̀ mọ̀. àmọ́ àkókò gbà wá lórí ètò yìí kò gbélé ń já. ó láwọn ẹgbẹ́ òun fẹ́ lọ bá wọn. ọ̀rọ̀ ìṣítí tòní nìyẹn ẹ̀ ń bá létí kò fi kọ́gbọ́n. àbọ̀ ọ̀rọ̀ báyìí là ń sọ fọmọlúàbí tó bá dénú rẹ̀ náà yóò dodidi. ìkúléwé wípé kó lọ bá wọn. bí eré ọgbọ́n tó ní sùúrù. ó jogún owó ó jogún ọmọ pẹ̀lú àìkúléwé. tó ẹ ṣeun lórí ètò tèmi, ẹ̀yin tẹ́ ẹ bá mi farabalẹ̀ tẹ́ gbé tètè ní ẹ ṣé mo dúpẹ́, gbogbo yín ni mo kí náà, mi ò lólódì ẹnìkan. tó ẹ mọ́ gbàgbé pọ́jọ́ mẹ́jọ náà lè tó ẹ máa ń wáyé. Àforí yìí máa tún fògo fún Jésù. Oro Isiti kìíní bá fi ṣọpẹ́. Olúwa ò ní jẹ́ kí mo rò fọ́ ní mo tẹ̀ bá. Ìkí ọpẹ́ mi ẹ bá mi kó Olúwa ká. ọjọ́ 26 oṣù tó ń bọ̀ yìí náà lọ́jọ́ ìbí tèmi. ṣé ẹ mọ̀ pé mo sọ gbogbo ẹ̀bùn tẹ́ ẹ bá fẹ́ fún mi ẹ mọ̀ fi ránṣẹ́. àǹtí mi Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babálẹ̀yẹ ẹ pẹ́ díẹ̀ lórí ètò. àmọ́ ẹ káàbọ̀ sórí ètò náà. ẹni tó bómi ìṣọwọ́ náà bóúnjẹ. ẹni tó bá pẹ́ dé ṣọ́ọ̀ṣì yóò gbórí ọ̀fẹ́. ẹ bá pẹ́ dé mọ́ṣáláṣí náà yóò bá ara bàdà. kádúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá a ṣe máa ṣe náà lọ́jọ́ mẹ́jọ náà ni. bí mo jẹ́ ń sọ̀rọ̀ mo ní ọjọ́ 26 oṣù yìí náà lọ́jọ́ bíi mi, ọjọ́ ẹtì tí ń bọ̀ náà ni. ọjọ́ ẹtì tí ń bọ̀ yìí náà ni. gbogbo ohun tẹ́ ẹ̀ bá fún mi tẹ́ ẹ̀ bá fi ṣọjọ́ bíi mi ẹ mọ̀ fi ránṣẹ́ sí mi. láìpẹ́ láì jìnnà ẹ mọ̀ gbọ́ wa lórí Caris FM náà. Virginia l'Amẹ́ríkà lọ́hùn làwọn náà tẹ̀dọ̀ sí. Ṣèyídà Òyìnlọ́lá Àjàrẹ́ káàbọ̀ sórí ètò àmọ́ pẹ́ India. ẹ ṣeun àǹtí mi Ọdẹ́lẹ̀yẹ Babálẹ̀yẹ láti Jámánì náà. ọ̀rẹ́ mi ọ̀wọ́n Ìbùkún Fájùkẹ́ káàbọ̀ sórí ètò. tó bí mo ṣe ń sọ lọ mo ní ẹ mọ̀ ń gbọ́ wa ní Caris FM. èyí ò ní Virginia l'Amẹ́ríkà lọ́hùn. kì í ṣàwa náà ọba mi Èdùà náà ni. bẹ́ẹ̀ bá fẹ́ dáńlóòdù rẹ̀ irúkìrú fóònù tẹ́ ẹ bá ń lò ẹ ṣáà ti jẹ́ kó jẹ́ Android abẹ́lẹ̀ tí wọ́n ń pè ní Apple iPad bó sì ṣe Apple phone náà ni ẹ lè dáńlóòdù rẹ̀ Caris FM ẹ dáńlóòdù rẹ̀ sórí rẹ̀. ẹ ṣe ẹ̀yin tẹ̀ ń kí mi kú ọjọ́ ìbí náà síwájú. ẹ ṣé mo dúpẹ́. Mo kọ́lẹ̀kùn ayọ̀ bàbá ṣí fún mi. Mo kọ́lẹ̀kùn ayọ̀ bàbá ṣí fún mi. ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ tó fi kọ́lé rẹ̀ sórí àgbà. Màá jó ní tèmi o. èmi gan ó jó. ọjọ́ ẹtì tí ń bọ̀ yìí tí mo pè lọ́jọ́ Friday táwọn eléèbò pè ní 26th of August nínú ọdún tá a wà yìí ní millennium tá a wà yìí lẹ́yìn ikú olúwa wa
àṣọjọ́ bí mi torí tiyín náà ni mo ṣe ń bọ̀ lórí ètò agogo 2:30 ọ̀sán náà bẹ́ẹ̀ bá wo wọ́ọ̀lù mi ẹ ti mọ rí pósítà lóríṣiríṣi gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì fẹ́ sonígbọ̀wọ́ wa fọ́jọ́ náà à ń retí yín náà fi nǹkan ránṣẹ́ sí wa à ń retí yín ọwọ́ yín o àwọn tí wọ́n ti ń fi nǹkan ránṣẹ́ náà gbogbo yín náà lákì ọjọ́ náà ni ó ké gbàjarè ìpolówó ọjà àwọn nǹkan tẹ́ ẹ ní bá yín polówó ọjọ́ náà ni ó ṣíjú rẹ̀ sáfẹ́fẹ́ ọjọ́ náà ni ó ṣíjú rẹ̀ fẹ́yìn èèyàn wa tẹ́ ẹ gbọ́ àwọn tó ń ṣonígbọ̀wọ́ wa náà ọjọ́ náà ni ó kéde gbogbo yín gbogbo nǹkan kẹ́ ẹ bá fẹ́ fi ránṣẹ́ ẹ ṣáà ti bá mi sọ̀rọ̀ lábẹ́ aṣọ lẹ́yìn ètò ẹ̀yin tẹ́ ẹ dá sẹ́tò ìbùkún ni fún yín ẹ̀yin tẹ́ ń gbèrò àti dá sẹ́tò yìí náà ìbùkún ni fún yín ẹ̀yin tó sì jẹ́ wípé gbígbọ́ náà báyìí náà ní tiyín ètí tẹ́ fi ń gbọ́ mi náà ò ní di ojú tẹ́ fi ń wò mí náà ò ní fọ́ pẹ̀lú àṣẹ ọba mi ètò àmọ́ kẹmọ́ gbàgbé kẹ ní sùúrù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣítí tẹ̀ní ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní àti darapọ̀ mọ́ mi lórí ètò yìí ẹ rí wò lórí YouTube ní kété tí n bá ti parí ètò yìí náà ẹ wá sí wọ́ọ̀lù mi náà lórí Facebook ẹ mọ̀ rí wò ń bẹ̀ náà àmọ́ kẹmọ́ gbàgbé ẹ dánlóòdù Caris FM lórí ẹ̀rọ alátagbà yín láìpẹ́ láì jìnnà báwọn onígbọ̀wọ̀ wa bá ti dá wa lóhùn ẹ mọ̀ rí wa gbọ́ gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi náà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tèmi láti Jámánì mo dúpẹ́ ẹ̀yin tèmi ní Nàìjíríà lọ́hùn mo dúpẹ́ ẹ̀yin tèmi nílùú Ghana mo dúpẹ́ ẹ̀yin tèmi nílùú Qatar mo dúpẹ́ ẹ̀yin tèmi ní UK mo dúpẹ́ ẹ̀yin tèmi ní Europe lọ́hùn gbogbo yín ni mo kí ẹ̀yin tèmi l'Amẹ́ríkà mo kí yín ẹ̀yin tèmi nílùú Canada mi ò lólódì ẹnìkan ẹ ṣé mo dúpẹ́. máa jó ní tèmi o máa ṣọpẹ́. máa jó ní tèmi o. ẹ pàdé mi lórí ètò lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba. àmọ́ ká ẹ pàdé mi náà lọ́jọ́ Ẹtì 26th of August 2016 dédé aago 2:30 ọ̀sán náà ni ní ti torílẹ̀-èdè wa yìí náà ni o Nigerian time 2:30 p.m. bàbá ṣe fún mi. pẹ́pẹ́ yóò gbọmọpọ̀ lọ́jọ́ náà aláàárẹ̀ ó jẹ̀gbà bẹ́ẹ̀ ni nǹkan ò gbé nǹkan nù ó dàbí kí n mọ́ lọ́mọ́ lórí ètò yìí àmọ́ wọ́n ti ń ṣẹ́jú sí wa ní yàrá agbára lọ́wọ́ tó a pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ bá ẹ mọ́ gbàgbọ́ ọ̀rọ̀ ìṣítí tèmi ẹja ní sùúrù agbe mi ṣetán báyìí agbe mi ń relé àlùkò ṣetán àlùkò relé ìkóso lékèlékè mi ṣetán báyìí ó relé ìkẹfẹ. kó tó dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ọba mi ẹ má ṣe ohun tí wọn ò ní ṣe o gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi dá sétò tèmi ni mo kí yín ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí ṣé ẹ mọ̀ wípé èèyàn báyìí náà láṣọ iyì èèyàn níyì èèyàn lẹ́yẹ bá a máa wówó lọ tá a bá pàdé yìí lọ́dọ̀ ó yẹ ká padà sílé ó ṣe mí bíi kí n mọ̀ tí ì lọ àmọ́ ẹ ṣé mo dúpẹ́ làwọn Abdulateef Adémọ́lá mo ti ń lọ lórí ètò yìí ẹ pàdé mi lọ́jọ́ Ẹtì lágbára Ọlọ́run ọba èmi ọmọ yín náà ni ọmọ olójú Olódùmarè yín rèé ìyókù tí lọ́jọ́ Ẹtì lágbára Ọlọ́run ọba mi èdùà ó dìbà. ó ní ẹ̀jẹ̀ tẹ̀sí ẹ lọ.